tó bá ti bí òfin fẹ́ ọbẹ̀ ara sí ọmọ. Ìdásórí ètò Ó ń Gbóná Fẹlifẹli lórí KAFTAN TV. Ẹ kú dédé àsìkò yìí níbi tí ẹ ti láǹfààní láti máa wò wá àti láti máa gbọ́ wá lórí ìkànnì KAFTAN Television Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà. Ẹ ṣeun tẹ́ tó darapọ̀ mọ́ wa lórí ètò Ó ń Gbóná Fẹlifẹli, Ó ń Gbóná yàjó yàjó lórí ìkànnì KAFTAN Television. Ẹ ti mọ̀ wípé orí ètò yìí ni a ti máa ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ tó ń lọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà lágbo ọ̀rọ̀ ìṣèlú ni, ètò ìlera ni, ètò ọrọ̀ ajé ni, ẹlẹ́sìnjẹsìn ni, lóríṣiríṣi ni a kì í jẹ́ kí etí yín kí ó dì sí ní orí ètò Ó ń Gbóná Fẹlifẹli. Èmi náà ni ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, Prevail Kolade, Agbọ̀ntáṣọ́lù pírẹsẹ̀ntà, Agọ̀dẹ́ni Ògbọ́n, Adẹ́rìn Ìjàpọ̀jọ. Mo lérò pé ẹ ti gbága láti tún gbọ́ ohun tí a ní fún yín fún ti ìrọ̀lẹ́ òní yìí. Ẹ ṣeun tẹ́ darapọ̀ mọ́ wa lẹ́ẹ̀kan sí. Tó ọ̀rọ̀ owó gan wa ló ń lọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. Gẹ́gẹ́ bí a ti fi tó yín létí ní ọ̀sẹ̀ tí ó kọjá wípé ìjọba àpapọ̀ ni ó ti pín ohun amáyédẹrùn, ìyẹn owó amáyédẹrùn bíi 5 billion naira fún ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n tí àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ti sọ wípé owó tó dọ́dọ̀ àwọn kò ju 2 billion naira lọ. Kódà àwọn Niger Delta, àwọn ikọ̀ ajìjàgbara tẹ́lẹ̀ rí ní ibẹ̀ ni wọ́n ti sọ wípé àwọn gómìnà àwọn ipò wọn ti bu ẹnu lu owó òun rárá, bóyá owó òun bí àpò wọn ló ń lọ tàbí ó ní ohun tí wọ́n ní lọ́kàn. Àlejò wa lónìí yóò bá wa ṣàlàyé gbogbo bí ọ̀rọ̀ ọ̀hún bí ó ti jẹ́. Bákan náà mínísítà fún FCT ìyẹn Nyesom Wike ni àwọn náà ti sọ wípé tó owó tí wọ́n fún àwọn yìí, ohun tí àwọn rò pé káwọn fi ṣe ni bóyá káwọn fi tọ́jú ọ̀rọ̀ ìrìnkèrindò, ìyẹn ìrìnnà ní ojú pópó, ìyẹn transportation, àti wípé kí àwọn ará ìlú kí wọ́n rí oúnjẹ jẹ. Wọ́n ti bẹ̀rẹ̀ sí gbèrò ẹ̀ pé ohun tí àwọn fẹ́ fi ṣe lélẹ̀, ǹjẹ́ ó tọ́ ǹjẹ́ kò tọ́. Àlejò wa lónìí yóò tó bá wa ṣàlàyé rẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́. Bákan náà ìjọba àpapọ̀ ni wọ́n ti wá kó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó tó bí 139 ọgọ́fà ó lé díẹ̀ láti orílẹ̀-èdè Libya ní àhámọ́ tí wọ́n wà, ọ̀nà tuntun kó wọn dé Nàìjíríà. Ẹ dákun tó máa kó wọn dé Nàìjíríà, kí ni wọ́n pèsè sílẹ̀ fún wọn? Ǹjẹ́ wọ́n kàn kó wọn lẹ̀, wọ́n kàn dà wọ́n lẹ̀ kí wọ́n tún máa ṣe àwọn ohun tí ò dára lórílẹ̀‐èdè tó jẹ́ pé a tún máa fa ìpalára fún wa? Àlejò wa lónìí yóò bá wa bu ẹnu lu ọ̀rọ̀ ọ̀hún. Ẹ ṣeun gan ni. Bákan náà Idris Bugaje, èyí tó jẹ́ akọ̀wé àgbà fún ilé ẹ̀kọ́ technical, ìyẹn àwọn oníṣẹ́ ọwọ́, ilé ẹ̀kọ́ tó máa ń rí sí iṣẹ́ ọwọ́, léyìí tí polytechnic tí ó jẹ́ ọ̀kan nínú wọn ni ó ti sọ wípé ṣe pé polytechnic ni wọ́n ti máa ń ṣe HND àti ND. Ó ti wá sọ wípé lẹ́yìn HND báyìí o wípé wọ́n máa ṣe ẹ̀kọ́ ọdún kan ní àwọn iléèwé tó jẹ́ wípé ìjọba buwọ́lù, tó jẹ́ wípé wọ́n bu òǹtẹ̀lú pé iléèwé léyìí ó jẹ́ iléèwé gidi ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n wá ní àwọn tí wọ́n láǹfààní láti ṣe ìwọ̀nyí ni àwọn tó jẹ́ wípé wọ́n kẹ́kọ̀ọ́ nípa ètò ẹ̀kọ́, ìyẹn education. Àwọn náà láǹfààní sí ọdún kan yìí. Wọ́n ní tó bá dẹ̀ ti ṣe ọdún kan wípé yóò wà ní ìbápọ̀, yóò wà ní rẹ́gí pẹ̀lú àwọn tó ṣe BSc, ìyẹn àwọn tó ṣe degree ní àwọn fásitì mìíràn. Ǹjẹ́ ó jẹ́ ohun tí ó tọ́ ní àkókò yìí? Kí ló dé tí ò jẹ́ àwọn ẹ̀ka mìíràn, bóyá àwọn tó ṣe architecture àbáwọn tó ṣe nursing ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú wọn? Kí ló dé tó jẹ́ pé àwọn tó kẹ́kọ̀ọ́ àwọn tó ṣe education ni wọ́n kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú wọn? Àlejò wa lónìí wọ́n bá wa sọ ọ̀rọ̀ ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Mo dẹ̀ lérò wípé níbi tẹ́ jùkọ́ sí yẹn, ẹ̀yin ti kára yín ẹ ti tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́, ẹ fẹ́ bọ ẹni tí àlejò wa jẹ́ lónìí. Ẹ wò ó, ẹ má jẹ́ kí n ti ṣiṣẹ́ lójú eégún. Ẹ jẹ́ kí sáré dókè lọ́hùn kí n lọ gbé àlejò wa wọlé. Ẹ má yí kúrò ńbẹ̀, àdé tán. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì KAFTAN Television Yorùbá. Tí bá ṣe ń darapọ̀ mọ́ wa, ètò ni ètò yín Ó ń Gbóná Fẹlifẹli, Ó ń Gbóná yàjó yàjó. Àlejò wa fún tòní ni wọ́n ti wà ní kàlẹ̀ báyìí. Àlejò wa fún tòní àwọn ni mi mọ̀ bí àìtẹ̀ ti gbórúkọ òun rí, àmọ́ tẹ́ bá ti ń gbọ́ bàbá jẹ́jẹ́ dúdú tó ga fíofío bí ilé oníkòkò nìbàdàn,
ǹjẹ́ ẹni tó mọ̀ àwọn ni arákùnrin Eniola Olátúnjí. Ẹ dákun bá wa káwọn ará lé. tó mo kí ará iwájú, mo kí èrò ọ̀nà, mo kí gbogbo àwọn tó wà nínú ilé nínú káà, mo sì kí gbogbo àwọn tó wà nínú bọ́ọ̀sì tí wọ́n ń relé bóyá ẹkúṣẹ́ tòní ẹ sì kú ìmúralẹ̀ tọ̀la. Ṣé dáadáa lẹ́wà? Àlàáfíà la wà. Mo bá yín dáhùn ní ẹ̀yin ará lé o, mo ti ń dáhùn bẹ́ẹ̀ yẹn pé àlàáfíà la wà o. Ẹ ṣeun gan ni. Lóòótọ́ ni ó wí o, mi ọ̀rẹ́ yín bàbá jẹ́jẹ́ dúdú tó ga fíofío bí ilé àgbóǹkòkò ń bàdàn. Ọmọ wọn lóde òpó, ọmọ wọn dòrì kápá apá òkápá, ọmọ wọn dòrì kó sí apá òkú sí ìjọ wọn wá dòrì ká kànga ni kànga ò ṣe é bínú kó sí. Láyé ọjọ́ wọn àná ni wọ́n mọ̀ ṣe àdápè rẹ̀ ní bàbá fíofío. Bó o ní nǹkan ṣe dáadáa lẹ́wà? Ọmọ owó àtọmọ rìn ṣe ń kọ́ dáadáa kọ́ mo bá wọn. Dáadáa la wà, dáadáa ẹ jẹ́ mọ́ bá bọ̀. Ẹ ṣeun gan ni. Ẹ ṣeun tí a sì pè yín tí ẹ jẹ́ wa. Ó jàre. Ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lágbọn 5 billion naira tí wọ́n fún ìpínlẹ̀ kọ̀ọ̀kan láti lè èyí tí ó jẹ́ owó ohun amáyédẹrùn fún àwọn ará ìlú. Ẹ jẹ́ kí a kọ́kọ́ bẹ̀rẹ̀ láti àgbọn 2 billion, àwọn kan ní 2 billion ló kan àwọn. Ṣé ká sọ wípé ìjọba àpapọ̀ ó ṣẹ́wọ́ kù fáwọn ìpínlẹ̀ kan nítorí àwọn kan ti gba 5 billion naira àwọn tó pé rékéréké, àmọ́ kí ni ẹ rò pé ó ṣẹlẹ̀ ní àgbọn ọ̀hún? Ṣé rí ọ̀rọ̀ wa ló mọ̀ jẹ́ kẹ́rù ọ̀wọ́ ó dàrú láti ìbẹ̀rẹ̀ pẹpẹ ni. Ó ní amúkùn ẹrù ẹ wọ, ó ní òkè báyìí lẹ̀ ń wọ ẹ̀wò sàlẹ̀ torí amúkùn ti ru ni. Ṣé rí àwọn tó ti ṣẹlẹ̀ tẹ́ bá rántí ayé kòrónà, wọ́n fún wa ní tí wọ́n pè ní palliative ńgbà náà ẹ̀jẹ̀ àṣẹ báyìí. Àwọn kan gbà, àwọn kan ò gbà. Àwọn kan lọ fi ti wọ́n tún lọ tún ta tó fi jẹ́ pé wọ́n láti lọ wó ilé ibi tí wọ́n kó àwọn kìnìyàn sí. Ó ṣẹlẹ̀ ní Àbújá ń bí Gbọ́ngbọ́ládá. Bẹ́ẹ̀ni, wọ́n lù tẹ̀. Ṣé rí àwọn gómìnà wọ́n ti sọ nítorí ibi tó yẹ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ni pé àwọn gómìnà ní 5 billion yẹn o àwọn ò ní í dá padà o. Ìjọba àpapọ̀ lábẹ́ Tinubu wọ́n ní àwọn yá wọn ní wọ́n ní kò sí ní tó jọ. Owó gbogbo wa ni. Àwọn gómìnà ìpínlẹ̀ tí láwọn ò tẹ̀ dówó padà rárá. Òun dẹ̀ wá ń sọ pé kí wọ́n pínwó oníṣọ̀rí ńṣọ̀rí bí bàbá wa ń lé Ìbàdàn lánàá ṣe máa ń sọ pé owó lábọ́ mọ́ ju ti bẹ̀rẹ̀ lọ kí tìtú tábọ̀ mọ́ ju ti Arẹmọ lọ pé àwọn pín ní 2 billion wọ́n ń ṣètò yẹn lọ́wọ́ wọn ò tí ì parí iṣẹ́ làwọn kan ti gbà kan àwọn kan ò tí ì gbà kan lórí 2 billion yìí torí ìgbà tẹ́ ń ṣe tí ó ṣẹlẹ̀ ní àwọn kan sọ pé bóò làwọn ó ṣe ṣe. Àwọn kan ò tẹ̀ tí mọ̀ wọ́n, àwọn kan ò sọ̀rọ̀ eré àwọn Niger Delta báyìí wọ́n tẹ̀ àwọn gómìnà wọn sọ ohun tó fẹ́ ṣe bí Wike ti sọ pé ohun tó òun ó fi ṣe ní àmì àwọn Niger wọn tiẹ̀ sọ nǹkan kan nípa ohun tó fẹ́ fowó òun ṣe fáwọn aráàlú. Èló gan ni state ń pa láyé ara tiwọn. Ṣé ẹ rí tẹ́ bá fún ọmọdé ní owó bóyá àwọn ọmọ tó jẹ́ pé wọ́n jẹ́ bí ọmọ ọdún kan sí ọmọ ọdún mẹ́rin olówó tó ń jọ wọ́n lójú tẹ́ bá fún ọmọ yẹn ní bíi 100-200 ó jọ lójú ṣùgbọ́n kẹ́ wá lọ bá kẹ́ gbé 500 lé lọ́wọ́ kẹ́ gbé 1000 naira lé lọ́wọ́ àkọ́kọ́ máa wò pé kí ni mo lè fi lè ṣe torí ọpọlọ wọn ò ju bisikí 20 naira bisikí àti nǹkan tí wọ́n lè mú lé lórí ṣe rí 5 billion tí wọ́n sọ yẹn wọ́n láti jókòó torí èrò lọ́bẹ̀ gbẹ̀gìrì tí wọn ò bá rò dáadáa kómi ó mọ́ kọjá ọkà lọ obìnrin ni yín ẹ sì mọ̀ pé tómi bá kọjá ọkà lọ kò ṣeé jẹ mọ́ so wọ́n láti gbé gègé lé òní Wike ṣe sọ wípé n tó ń fẹ́ ṣe ẹ ń bá mọ̀ ìtàn Wike ń gbò ń bọ̀ tó jẹ́ gómìnà Wike fẹ́ràn ká máa ṣe nǹkan ìdẹ̀rùn nípa ọ̀nà ká máa rìn lójú ọ̀nà ó kọ́ bridges tó pọ̀ sí Port Harcourt project governor là ń pè ó dá mi lójú pé Wike ó ná owó yẹn pẹ̀lú ọpọlọ pípé mo lè fogún ẹ̀ sọ̀yà bí Yorùbá ti ń sọ wípé yóò san ṣùgbọ́n àwọn gómìnà míì wà tí wọ́n pàṣápò ni wọ́n ń ronú òun ló ṣe jẹ́ káwọn kan mọ ìta ṣe ń gèlò àrí nǹkan kan o olúkálùkù ń dọdẹ ni ẹja mọ bàbọ̀ ẹ ń bá lọ yóò bá tán àmọ́ bẹ́ẹ̀ ṣe ná kínní tó wá wà níbẹ̀ tó jẹ́ nǹkan tó ń dùn ní
lọ́kàn ni pé nílẹ̀ Nàìjíríà a ò ní nǹkan tí àwọn èèbó ń pè ní accountability. Owó tí a gbà lọ́wọ́ bàbá wa rèé o, bá ṣe ṣe rèé owó family wa rèé o, bá ṣe ná rèé o. Ẹ má gbàgbé pé ńgbà táwa sì wà lọ́dọ̀ lẹ́nìkan kówó ìjọba sínú government house tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé bó ló ṣe ná oníṣègùn owó ìjọba ni òun sì go sílé ìjọba ìjọba sì ti ná bó ṣe wù. Láyé ìsìn ibi tá a bá ilé ayé dé ní ìsìn ẹ ò lè fọmọ yín ní 200 naira kó lọ rira gúgúrú àtẹ̀pà yóò ṣàlàyé bó ṣe ná. Tọ́ ẹ ṣeun gan ni àwọn ikọ̀ ajìjàgbara tí wọ́n wá dúnkòkò ìfẹ̀hónúhàn mọ́ àwọn gómìnà wọn ní Niger Delta bí torí pé wọ́n sọ̀rọ̀ lórí ohun tí wọ́n fẹ́ tẹ́ pé ara ni àwọn aráàlú ara ni wọ́n kí wá ni ẹ rò pé ǹjẹ́ ọ̀nà tí ó tọ́ nìyí. mo ti mẹ́nu bà lẹ́ẹ̀kan mo ti mẹ́nu bà ṣe é rí wọn ló ní sùúrù ní òjògùn ayé lágbègbè ibẹ̀ yẹn mi ò fi bú wọn ó ti wàrà ẹ̀jẹ̀ wọn pé wọn ò ní sùúrù ẹ sì lè bá wọn wí. Mo sọ pé ìta ti ṣe tẹ́lẹ̀ àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọn ò ná dọ́gbandọ́gba wọn ò kó kínní ìjáde fáwọn èèyàn àwọn kan gbà sílé wọn kọ́ ilé tí wọ́n kó wọn pamọ́ sí ṣùgbọ́n wọ́n lọ tún tà fún àwọn tó yẹ pé ọ̀fẹ́ ló yẹ kí wọ́n gbà ṣé ẹ mọ̀ pé ìrírí nìsọnilọ́jọ̀ ohun tí àwọn ará Niger Delta ṣe rí ló ń jẹ́ kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ wípé ọ̀rẹ́ wa ọkùnrin gbé kínní ìjáde bí a mọ bó ṣe ṣe ní ìsìn torí pé wọn ò trust ẹnì kankan mọ́. ǹjẹ́ wàá rò pé tó máa ṣe ìfẹ̀hónúhàn yìí àwọn gómìnà wọn bẹ̀rẹ̀ sí náwó òun sílùú. jẹ́ kó rìn títì kárí ṣé ẹ mọ̀ pé n tó ń tini lójú ju olóṣì lọ ó ń bẹ wọ́n bá lẹ̀ lóko lẹ́ẹ̀mejì lójú pópó tí wọn ò jẹ́ ráyè rìn níta ẹṣẹ́ nípa àwọn náà ń lọ fún ayẹyẹ ìta gbangba public function nígbà ó bá débẹ̀ tó ń gan ọ̀ráyè láti wa mọ́tò débẹ̀ yóò mọ ohun tí ó ṣe ṣùgbọ́n tèmi ò fẹ́ tèmi ò rò pé ó rọgbọ ni pé ká máa fi ẹ̀yọ́nú hàn pẹ̀lú ìjà a lè sọ ní ìtùbíǹtùbí. nígbà ẹ̀yin náà ti sọ pé wọ́n lè máa gbọ́ pé ẹ mọ̀. ohun tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ náà ni ṣùgbọ́n àyè sì ń bẹ láti jókòó ká sọ ní ìtùbíǹtùbí kí ni yóò fàjà kì í ṣe pé ká mọ̀ ju àwọn ẹ̀ṣẹ̀ kúrò láàlà mi lórí owó èlò kì í ṣe pé ká mọ̀ para wa ṣé kí ni wọ́n fẹ́ gbà lórí pé ẹwọ́ ẹ̀ tiẹ̀ kó yan kóńdó ẹwọ́ ẹ̀ tiẹ̀ kó ta túrú kò sí ní ta fẹ́ gbà ń bẹ́ẹ̀ sùúrù ni tá a bá ní ó dáa tẹ́ ẹ̀ bá ti ṣe báyìí o ẹ rojú pupa wa o àwọn náà ó vlọgbọ́n àjọ jókòó àjọ sọ̀rọ̀. tọ owó 5 billion naira tí a wá ń sọ yìí gẹ́gẹ́ bí àgbàtẹ́jẹ́ ó kílẹ̀ rò pé ó yẹ kí ìpínlẹ̀ kọ̀ọ̀kan torí tá a bá ní ká wò pé ká máa pín bó jẹ́ ní 2 naira ẹni ní èjèèjì kó lè kan gbogbo àwọn ará ìlú kí wàá lè rò pé ó yẹ kí ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan kan fi owó ìṣe tí ó jẹ́ ohun tí àwọn ará ìlú tí wọ́n lè jẹ mùdùmùdùn owó náà. ṣe rí wọ́n máa ń sọ ọ̀rọ̀ kan wọ́n ní tí wọ́n bá ti fẹ́ lágboolé ibi lọ́lọ́run ti dágboolé ibòmí ohun tí agboolé kọ̀ọ̀kan ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí èlé tó ṣẹlẹ̀ òun ló máa wá sọ bá a ṣe ṣe ó lè jẹ́ ní ìpínlẹ̀ tiyín n tá à ń pè lágriculture ó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́ẹ̀kan ran àwọn àgbẹ̀ lọ́wọ́ wọ́n lè mọ kórè oko lọ sọ́jà lọ́ta tó bá ti kó lọ sọ́jà lọ́ta ìrànlọ́wọ́ tẹ fún wọn yẹn yóò jẹ́ kí owó tí wọ́n mọ̀ ta kó lọ́lẹ̀ palliative kan nìyẹn ṣùgbọ́n àwọn ẹlòmíín wà tó jẹ́ pé wọn ò nílé tí wọ́n mọ̀ gbé owó ilé gan irú Àbújá owó ilé l'Àbújá ó kọjá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni láwọn ibòmíì dẹ̀ ní mọ́tò kò sí mọ́tò tẹ bá wò ó ní ìsìn irú Èkó hold up kò sí bíi táyé àtijọ́ mọ́ tó yẹ pé àwọn ẹlòmíì inú mọ́tò wọn ó sùn sí ṣe ni a lè sọ pé báyìí ni ó wà lórí pé kí ni nǹkan tí gómìnà àti ẹni tó máa gbàgbé o pé kì í ṣe mọ̀ pé ìjọba àpapọ̀ APC ni àwọn ìjọba míì wà tí wọn ń ṣe APC bẹ́ẹ̀ni òun là ṣe lè pín owó òun ní sọ̀rí pé ká mọ ẹja gbé gègéle bó tiẹ̀ ṣe 5 naira ni ó kàn mí kò lè ṣeé ṣe bẹ́ẹ̀ kò ní jọjú ṣùgbọ́n ẹ wo ru Wike nísìn olóhùn ó kó bọ́ọ̀sì
sí títì. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ pé ohun tó bá ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan ò ní kí gómìnà kí ó fi mọ ohun tí yóò ṣe. òun àti kábínẹ̀tì ẹ̀ wọ́n mọ ohun tí wọ́n ṣe. tó bí Wike ṣe jẹ́ mínísítà fún FCT wa báyìí tó ní nǹkan tó ń gbèrò pé òun lè ṣe sí ibi ní ọkọ̀ kó ń kó ọkọ̀ kí òun mọ ọ̀nà ìrìnnà ìpínlẹ̀ yìí àti oúnjẹ ìyẹn food items fún àwọn olùgbé ìlú. Ǹjẹ́ lérò pé òun ni ó tọ́ fún FCT wa yìí? ṣe rí tí oúnjẹ àbí ó ní ohun mìíràn tó yẹ kó tún fi kún? ṣe oúnjẹ wọn ò ráyè kó oúnjẹ wọ FCT mọ́. àwọn tí wọ́n ń pè ní bandit àwọn agbénipa wọ́n ń dà wọ́n láàmú láti kó àwọn oúnjẹ wá látòkè ọya àti láti ìsàlẹ̀ wá sókè. so ohun tí èmi ò bá rò ní pé ẹja wá bá ṣe tàbò òlú táwọn pè ní security. tí security bá wà àwọn nǹkan ó dẹrùn díẹ̀. oúnjẹ tá à ń sọ yẹn ó lè máa wá. ṣùgbọ́n ní ìsìn nítorí bọ́rọ̀ oúnjẹ ṣe rí ó lè díẹ̀ o. bẹ́ẹ̀ni tó oúnjẹ bá sì ti tán nínú bẹ́ẹ̀ni ìṣẹ́bùṣe bẹ́ẹ̀ni. so Wike ó ń lo ọgbọ́n rivers ni torí àwọn mọ́tọ̀kùnjẹ ni wọ́n rivers wọ́n ń tọkùn wọn jẹ oúnjẹ ni wọ́n kọ́kọ́ fẹ́ jẹ tá a bá ti ní okun inú la fi gbé tìta. ebi mo wà pẹ̀lú Wike lórí ní tó sọ ṣùgbọ́n ẹja wo ààbò báwo ni wọ́n ṣe ráyè kó oúnjẹ wọlé tí àwọn agbénipa àti àwọn tí wọ́n pè ní terrorist wọn ò ní lọ máa núkùkù ní àwọn ibì kan lókè ọya wọn ò bí fádà anybody dá kó máa lọ sóko. ó ṣẹlẹ̀ olùpẹ̀lẹ̀ Ondo ẹni ẹlẹ́ni ní oko tiẹ̀ àwọn darandaran sì wọbẹ̀ wọn láwọn ẹran wọn fẹ́ jẹ oko ìyẹn dẹ̀ ni ẹ lè fẹ́ràn yín jẹ oko mi wọ́n sì gé e lọ́wọ́ ibi tí wọ́n wá ti sá lọ làwọn rò pé àwọn ti lọ nù àwọn ọlọ́pàá sì ọ̀daràn kan tó sì sá ni ó sì lé lápá mú ẹjọ́ yẹn ń bẹ ń kóòtù nìsín. tá a bá ní ààbò tó péye ẹni tó ń lọ oko rẹ̀ a lè mọ kórè oko wá nǹkan á lè dẹrùn torí oúnjẹ pọ̀ nílẹ̀ yìí o pàápàá jùlọ nípínlẹ̀ Ọ̀yọ́ ní Benue adúrú iṣu tí wọ́n kó jáde ní Benue a lè jẹ tán wọ́n kó àwọn iṣu wa lọ sókè òkun ṣùgbọ́n nígbà tí ò sí security gbogbo ìkíní yẹn ti lọọlẹ̀ ẹ wo tomato tó yẹ pé iye tomato tí wọ́n gbìn ní Benue 2 other states in the north. Tomato, plateau, mango and co. Àwọn tomato tó dáa ni ó dùn rí lójú pé tí ẹ rí lásán ebi àti máa pa yín pé jẹ́ n rẹ̀ sínú kí n rẹ̀ fi dẹ́yìn jẹ ṣùgbọ́n ní ìsìn kò sáyè láti lóko ẹ má tún gbàgbé wípé nǹkan kan tún wà tó yẹ káwọn state míì tún ṣe àwọn akẹ́kọ̀ọ́ àwọn ọ̀dọ́ tó yẹ kó máa ran bàbá wọn lọ́wọ́ nínú oko wọn ò fẹ́ lo oko mọ́ àwọn olúkálùkù ló fẹ́ mọ gbé iPhone kiri àwọn náà fẹ́ mọ ṣe WhatsApp torí iléèwé ti wà ní ìsìn àwọn ohun tó kó bá ìsàlẹ̀ pàápàá ní Western State òní yẹn. tó ẹ ṣeun gan ni gẹ́gẹ́ bí ẹ ti mẹ́nuba ọ̀rọ̀ ètò ààbò ìyẹn ni wípé ètò ààbò ni ó yẹ kí adójúkọ ó ṣe pàtàkì pàápàá ní òkè ọya tó kátà wá sọ wípé gẹ́gẹ́ bí ẹ sọ pé bó bá ṣe kọjú sí gómìnà kọ̀ọ̀kan nípínlẹ̀ rẹ̀ àmọ́ ètò ààbò yìí gbogbo ìpínlẹ̀ ni ó kàn tó ètò ààbò àti gbogbo mo dẹ̀ mọ̀ pé gbogbo èèyàn náà ni ọ̀rọ̀ epo tó dé bá torí kónkálukú ló ń lọ bí iṣẹ́ tí ó rí epo tó wọ́n tí gbogbo èèyàn ló dé bá ṣé ká wá sọ wípé ètò ààbò àti ètò ọkọ̀ wíwọ̀ jíjáde àti wíwọlé ṣé òun ló yẹ kí àwọn ìpínlẹ̀ orílẹ̀-èdè yìí kí wọ́n dojúkọ ni. ṣé ẹ rí àwọn tó dá ní mọ́tò tiwọn àti rẹ epo sínú mọ́tò ìnira ni o kò easy àwọn kan máa ń ṣe yẹ̀yẹ́ láyé àtijọ́ wọn ní kò easy àwọn ará Èkó wọ́n ń kọ́lé wọ́n ń ṣe gbogbo ẹ̀ ó ti wá rí ó ti di nǹkan gidi ní ìsìn torí ẹ wo lítà epo kan tẹ bá àwọn èmi ń ta ní 615 àwọn kan ń ta jù yẹn lọ lítà mélòó lẹ wá fẹ́ rà lọ́sẹ̀ kan ṣùgbọ́n tó bá jẹ́ ìjọba ni tí àwọn tó dẹ̀ ń ṣe ètò ìrìnnà yẹn tí wọ́n lóòótọ́ tí ì ṣe pé wọ́n pawó sápò á ran àwọn ẹlòmíì lọ́wọ́ ẹ need láti gbé mọ́tò yín ní táwọn ń ṣe ní ìlú èbó nìyẹn
èèyàn mélòó àwa náà láwọn èèyàn ń bẹ wọ́n ní kí làwọn fẹ́ ra mọ́tò fún train service wà regularly ló ń ṣiṣẹ́ bus service wà regularly ló ń ṣiṣẹ́ so when you go tẹ́ bá ti lọ pẹ̀lú ìrìn àjò tó jẹ́ ti public á dín owó tẹ́ ẹ̀ máa ná kù ẹ lè fowó ṣe nǹkan mi n tá à ń sọ ni. ẹ ṣeun gan ni ẹ jẹ́ kí a bọ́ sí agbọn ti ibòmíì ní apá ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè yìí nígbà tí Idris Bugaje tó jẹ́ akọ̀wé àgbà fún àwọn ilé ẹ̀kọ́ iṣẹ́ ọwọ́ ìyẹn National Board of Technical Education níbi tó ti sọ wípé gbogbo àwọn tó bá ti ṣe HND tán wípé kí wọ́n máa kẹ́kọ̀ọ́ ọdún kan sí ní àwọn fásitì tí wọ́n ní tí ìjọba fòǹtẹ̀ lù àwọn tó wá ní kí wọ́n máa kẹ́kọ̀ọ́ yìí ṣe mọ̀ wípé wọ́n ní tó bá ti kẹ́kọ̀ọ́ ọdún kan tán wípé wọn yóò wà ní ìbámu pẹ̀lú àwọn tó lọ fásitì gangan ṣe mọ̀ pé lórílẹ̀‐èdè Nàìjíríà ẹni tó ṣe HND àti ẹni tó ṣe BSc wọn ò jọ sí ní ojú ìwé kan náà wọ́n jura wọn lọ wọ́n jura wọn lọ tó bí akitẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti agbọn kí ni èrò yìí gan nípa irú ọ̀rọ̀ báyìí ṣebí fásitì kẹbẹ ọdún 4 ni ẹni tó lọ HND mo ń bọ̀ wọn ò tí ì dé ó ṣọ̀tọ̀ mo ń bọ̀ wọn ò tí ì dé inú mi ò dùn sí torí èmi tí mo jókòó product ilé ẹ̀kọ́ gbogbo òṣè ni mí ilé ẹ̀kọ́ gbogbo òṣè là ń pè ní polytechnic bẹ́ẹ̀ ni mo ka OND mo jẹ́ àwọn tó kọ́kọ́ kẹ́kọ̀ọ́ lórí ìmọ̀ tí wọ́n ń pè ní mass communication ní Ogun State Polytechnic nígbà yẹn a fi ẹsẹ̀ rìn a máa ń pè ní the Great Ojere Trek àwọn kan tó jẹ́ pé àjọ kasùkú ń gbà náà wọ́n gbọ́ mi bí mo ṣe ń sọ̀rọ̀ báyìí tá a bá fi mọ́ dé yóò ti rẹ̀ wá dẹ́nu a tún lọ alọ́dún kan ká tó padà wá ṣe HND ṣùgbọ́n nígbà táwa kan jáde àwa tiẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ broadcasting nígbà yẹn ká tó lọ kẹ́kọ̀ọ́ sí o ó wá di pé àwọn tó lọ tó ka sùkúù ní yunifásitì wọ́n á sọ pé wọ́n senior wa wọ́n ti ń pariwo kínní lọ́jọ́ pípẹ́ ó dẹ̀ ti wà establish látàyè I think it was Yaradua ló sọ pé nǹkan kan náà ni wọ́n dọ̀ jẹ́ ṣùgbọ́n wọ́n sọ pé wọn ò ṣètò ẹ̀ dáadáa wọn ò plan ẹ̀ dáadáa ní ètò tí mò ń sọ pé wọn ò ṣètò ẹ̀ dáadáa wípé implementation anikọ́nu kọ́họ nígbà tá arábìnrin Yẹmí Ẹ̀sùn tó débẹ̀ ní ìsìn ó jókòó ó pe àwọn èèyàn kan àwọn tó ní ìmọ̀ nípa wípé pé báwo la ṣe ṣe tí ó dàbí tòkè òkun torí ṣe rí àwọn tó gba HND àwọn tó mọ̀ nípa ìmọ̀ ẹ̀rọ technical know-how wọ́n ní focus àwọn tó lọ university they are more of theoretical. bẹ́ẹ̀ni kíkọ́ ni tiwọn. kakọ theory ká sọ gba theory ṣùgbọ́n wọ́n tó lọ lẹ́ẹ̀kọ́ gbogbo níṣe. ọmọ ṣe ọ̀pọ̀ ẹ̀ ṣe ni. nígbà tí mo sọ fún ẹnìkan wípé nígbà tèmi ó lọ ka sùkúù wọ́n kọ́ wa bí a ṣe lè sọ̀rọ̀ 120 minutes tí o bá fail 1 minute ọ̀rẹ́ wa mo lọ lé ní iṣẹ́ tán nù lọ́ọ̀rẹ́ wáṣẹ́ lé epo ṣùgbọ́n ní ìsìn bọ́wọ̀wọ̀ ni àwọn tó wà nírú iṣẹ́ tẹ̀yìn ń ṣe tó o bá fi orúkọ kan pè orúkọ èèyàn irú bàtẹ́mi ó kọ́kọ́ ka ìròyìn ọba Ilé-Ifẹ̀ ṣe mọ orúkọ tí ń jẹ́ orúkọ ò ní jẹ́ o. ó ní orúkọ tí wọ́n ṣe pé Aláàfin ó ní bó ń ṣe pé ọba kílẹ̀ pé Ọọ̀ni ṣùgbọ́n ẹni yẹn ní 1979 ó fẹ́ pé Ọọ̀ni ó wá pè ní Ọọ̀ni Ọọ̀ni túmọ̀ sí crocodile ọ̀rẹ́ wọn mọ lọlé ayé ìgbà yẹn tí wọ́n ti kọ́ ọ̀lẹ̀ báyìí ọ̀sẹ̀ méjì ni ṣé rí èyí tí wọ́n á sọ ní ìsìn pé wọ́n fẹ́ ṣe ohun tó kàn ṣe tó ń rú wa lójú pé ẹ ṣe jẹ́ ká ṣe gbogbo ẹ̀. torí wọ́n ní àwọn tó fẹ́ ṣe fún báyìí àwọn tó wà ní education òun làwọn èèyàn ṣe ń sọ nítorí wọn ò kọ́kọ́ sọ̀rọ̀ education làwọn èèyàn ti jubilate torí àwọn kan wà ní ilé-iṣẹ́ ìjọba tá à ń pè ní civil service wọ́n retí pé tó bá ti implement ẹ̀ èmi àti ọlọ́gbẹ́ni àjọ wà ní level kan náà torí ó níbi tí ní civil service rule ó níbi tí wọ́n lè dé. They cannot go more than I think assistant director. Tó bá ti débẹ̀
retí ìfẹ̀yìntì kó máa lọ lé ni ṣùgbọ́n ẹni tí ó jẹ́ pé ó lọ gba BSc ó lè dé any level which is not right ní ìsìn tí wọ́n sọ pé àwọn fẹ́ ọdún kan kún ohun tó fẹ́ jẹyọ rẹ̀ ọdún kan yẹn wípé kẹ́ fi ní àwọn ìmọ̀ kan tí wọ́n ń kọ́ ní fásitì tí ẹ mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan mo ní theory ni so there will be more of theoretical things mo rántí pé nígbà táwa ṣe OND ó ní ká lọ sí ọdún kan ìgbà náà mo lọ lé akéde lórúta Àbáṣọ̀run wọ́n á máa sọ fún wa pé bí wọ́n ṣe ń ṣe nìyó wọ́n á ṣe ń ṣe kì í ṣe pé nítorí pé o lọ kọ́ ní poli wọ́n á mú ẹ lọ studio wọ́n á mọ bí wọ́n ṣe ń ṣe tape ṣùgbọ́n ní ìsìn àwọn èèyàn kan ti ń dọ́gbọ́n sí wọn ò ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn kí wọ́n tó ṣe accreditation tí àwọn onímọ̀ máa ń sọ fún yunifásitì yìí wọ́n á rí i pé àwọn tẹ́ ẹ máa kó jáde wọ́n mọ̀ nípa ẹ̀ so ọdún kan tí wọ́n fẹ́ fi kún yẹn kì í ṣe pé kẹ́ ẹ mọ̀ nípa ti ẹ̀rọ nìkan ẹ̀ tún mọ̀ theory tó wà ń bẹ̀ ni nǹkan tó kàn ń bẹ àwọn èèyàn ní pé gbà fún gbàjà nílé òun náà ní gbà fún gbàjà lóko ẹ ṣe wá jẹ́ pé education nìkan lè wá fẹ́ ṣe àwọn civil servant náà ní ìdí ẹ̀ mi ò rò pé kò sí profession tí ò ní ìdí ẹ̀ ṣùgbọ́n mo mọ̀ wípé wọ́n fẹ́ fi eléyìí bẹ̀rẹ̀ ṣé káwo ni wọ́n fẹ́ fi ṣe nísìn tó bá yá nísìn wọ́n sọ gbogbo ẹ̀ di. kí wàá lè rò pé ó lè jẹyọ ní àtàrà àwọn tí wọn ò tí ì pè pé kí àwọn náà máa ṣe ọlọ́dún kọ̀ọ̀kan yìí àbẹ̀ rò pé àwọn náà jókòó tẹ́tẹ́rẹ́ tí wọ́n máa wò ní. iṣẹ́ rí àfaradà ní gbogbo nǹkan eléèbó ń pè ní sacrifice àwọn kan wà tí wọ́n ti sacrifice time wọn irú èmi ń tèmi nígbà tí mo parí HND tán ó tún wù mí láti ka ìwé síwájú mo lọ sí ilé ẹ̀kọ́ yunifásitì Ìbàdàn ó ní àwọn courses kan wọn ò gbà mí fún masters of art there is a special one tó ń pè ní masters of communication arts àwọn nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn ọmọ òwò yìí wọ́n máa wádìí ìwọ tó ní HND wọ́n á pè ní another university fún nǹkan míì wọ́n lè sọ pé terminal masters ni ẹ má gbàgbé pé ohun mo ṣe ń sọ pé tó bá ṣe ọdún kan yẹn a ṣe rẹ́gí lára ọ̀dọ́ bá ṣe ń sọ tó bá ṣe masters of communication arts o ní àǹfààní láti padà wá ṣe MCA MA tó bá ṣe MA tó dẹ̀ ní nǹkan tí wọ́n ń pè ní PhD grade wàá lọ ṣe PhD ó lè kàwé síwájú ibi tó bá wọn ẹni kò àkàdé òun ni wọ́n á fẹ́ regularize ní ìsìn tó yẹ pé o nídìí pé wọ́n sọ pé o lè ṣe MA so tí wọ́n bá ṣe gbogbo àjẹ dọ́gbandọ́gba sùúrù ló gbà. àmọ́ ẹ mọ̀ pé ọ̀rọ̀ Nàìjíríà kò kì í yá àní sùúrù ló gbà. tọ́ ìmọ̀ràn wa lẹ ní fún àwọn ọmọ tó ṣẹ̀fẹ̀ wọ ilé ìwé gíga ṣé polytechnic lẹ́yìn sọ pé ó yá ibẹ̀ ni kò rìn ṣó sí àbí fásitì. àwọn tó súnmọ́ mi pẹ́kípẹ́kí tó dẹ̀ jẹ́ pé polytechnic ni wọ́n fẹ́ lọ mo láwọn ọmọ kan nísìn wọ́n máa wọlé sí polytechnic ní oṣù tó ń bọ̀ mo sọ wọn pé ìwọ lọ ná tó bá tiẹ̀ sí lọ ná tó gba sátífíkẹ́ẹ̀tì OND tó padà tó tún ṣe HND nítorí wọn ò ní sọ fún ẹ pé kó wá sáàbò dìgbà tó bá parí HND ní ìsìn tí wọ́n ti wá sọ pé HND yẹn wọ́n fọdún kan kún gọ́ọ̀mẹ̀ntì ni ò ní rí kọ́pà gọ́ọ̀mẹ̀ntì ni ò ní rí kọ́pà ìwọ ni wàá wá mú sùúrù wàá tún mọ̀ pé ọdún kan yẹn wàá fi sí ṣùgbọ́n tí wọn ò bá tí ì bẹ̀rẹ̀ lórí wọn lọ serve tó bá wá dé tó sì fẹ́ kẹ́kọ̀ọ́ sí tó fẹ́ ṣe sí ni padà lọ sí ibi tí ó jẹ́ pé with your HND you can even go to university wọ́n gbà direct ó ní ọdún tó máa ṣe ó dà nípa ọdún méjì ló máa ṣe ó ti gba BSc ó lè ṣe yẹn option kan nìyẹn option kejì ni pé kó lọ ṣe bíi tèmi kó lọ àwọn university kan wọ́n máa ń pè ní terminal masters èbó tí wọ́n ń lò fún èbó pọ̀ o ṣé ẹ mọ̀ pé ní àwọn ìbò burúkú náà bá fún aṣọ ìbòjú ọ màmá ilé àwọn tó lóyìnbó lọ wọ́n ní terminal masters ni èmi ní kò wùn láti ṣe torí tó bá wùn mí láti ṣe torí mi ò fẹ́ mascom mọ́ ká ló wùn mí ni even now mo lè padà lọ ṣe àwọn tá a jọ ṣe kínní mo ní ẹni tó jẹ́ wípé
ó ti fẹ́ parí ó tiẹ̀ ti parí PhD ẹ̀ òun padà ó ṣe ọdún kan ó ṣe MA nígbà tó ṣe MA tán ó lọ sí PhD ó sì ti parí ẹ̀ ó mú iṣẹ́ sọ pé sùúrù ni o. tọ ẹ ṣeun gan ni ẹ jẹ́ kí n bá tún béèrè lọ́wọ́ yín wípé lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí tabaníkà wò tẹ́lẹ̀ rí ẹni tó bá ṣe NC yóò lọ SAF wọ́n máa ń SAF tẹ́lẹ̀ àmọ́ báyìí bàbá ti ṣe NC tó bá ṣe degree kò síbi ọ̀ sílẹ̀ bàbá rẹ̀ kankan ọ̀ lè lọ bẹ́ẹ̀ lọ sí ilẹ̀ ìyá rẹ̀ àmọ́ ilẹ̀ bàbá rẹ̀ ọ̀ lè sìn àti wípé àwọn tó tiẹ̀ jẹ́ pé ẹgbọ́dọọdún ni àwọn ènìyàn graduate kúrò ní ilé ìwé tó sì jẹ́ wípé owó tá a dẹ̀ ná ní táwọn òbí ná lọ́dọọdún òun ló ń lọ yẹn kí wàá ní ìmọ̀ràn tí ẹ ní àti wípé kí lẹ rò gan pẹ̀lú ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú ètò ẹ̀kọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí. èyí tó ṣẹlẹ̀ ní ìsìn ni pé ṣe rí ètò ẹ̀kọ́ wọn ti gbówó lé àti ilé ẹ̀kọ́ ti ìjọba tí wọ́n pè ní government institution àti ilé ẹ̀kọ́ aládàáni gọbọi lórí. bẹ́ẹ̀ni. to the extent nísìnyí pé for example àwọn tó fẹ́ kọ́ ẹ̀kọ́ nípa ìmọ̀ ìṣègùn wọ́n ná 10 million naira lọ́dún kan. owó yẹn ṣe kéré mi. kì í ṣe kéré mi. ọmọ tí bàbá ẹ̀ bá jẹ́ òṣìṣẹ́ ìjọba èló gan ni bàbá ń pa lọ́dọọdún kan. àwọn nǹkan tó ń bring corruption nìyẹn àwọn ibi tó yẹ kí ìjọba àpapọ̀ kún tún wò nìyẹn and wọ́n dẹ̀ wá ń sọ nísìn pé all federal universities there will be no tuition àwọn kan ń dọ́gbọ́n sí. ìyẹn ni pé wọ́n ní sanwó iléèwé fáwọn owó iléèwé gangan owó ẹ̀ iṣẹ́ àwọn owó àwọn tó máa ń fi kún àmọ́ owó iléèwé gangan pé àwa la ní ilé ẹ̀kọ́ federal institution. bó ṣe yẹ kó ṣe rí náà ni. bó ṣe yẹ kó ṣe rí ni ṣùgbọ́n àwọn yunifásitì kan ń dọ́gbọ́n sí mi ìfẹ́ dárúkọ. torí àwọn kan tó jẹ́ pé a lérò pé wọ́n lè ṣe irú ẹ̀ wọ́n ń dọ́gbọ́n ṣiṣẹ́ pé ṣé àwọn ò ní take care báyìí nígbà tó jẹ́ pé government ló ń sanwó àwọn lecturers ni so owó wo lẹ tún béèrè fún ìjà gbogbo gbalẹ̀ ń lọ on strike nítorí pé ní laboratory equipment ò ṣe kinní kan wá ṣe pẹ́pẹ́sẹ́ kinní kan wá gbé nǹkan kan kalẹ̀ government náà ló ń take care so kí lẹ wá fẹ́ fi kún fún èmi rò pé kò ìwà tí ò dáa ni ìwà tí ò fẹ́ káwọn ọmọ wa ní ìlọsíwájú ni wọn àwọn ilé ẹ̀kọ́ kan tó jẹ́ ti ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ kó máa fi owó kó máa sọ pé àwọn fẹ́ gbowó tuition kò bójúmu àwọn gómìnà yìí ti sọ pé no ṣùgbọ́n ẹ̀yin ń dọ́gbọ́n èyí tèmi ò bá sọ ni pé àti gómìnà o àti ìjọba àpapọ̀ o ilé ẹ̀kọ́ tẹ́ ẹ bá ti rí àwọn tó wà ní ìdí ẹ̀ tó ń ṣe alákòóso bẹ̀ ẹ jẹ́ wọn mọ̀ relé ìjẹ́ tó ń mú ìlọ́yọ̀ oníbòdì àpò mu. torí mi mọ̀ pé àwọn ìjọba náà wọ́n mọ̀ nípa torí àti màrá àwọn tí a ti sọ fíntífíntí létí wọn pé wọ́n ń gbowó tuition bí o mo ti sọ ní ìsìn wọ́n ń gbowó tuition bí o. mo ní mi ìfẹ́ dárúkọ ni. bẹ́ẹ̀ ni ó dà bẹ́ẹ̀. olórílẹ̀‐èdè wa Tinubu ààrẹ wa ó ti sọ nǹkan kan ó ní tóun bá gbọ́ wọ́n ò rí pupa ojú òun o ṣùgbọ́n má wàá gbà wípé tó bá dìde lénìí tó sọ pé vice chancellor báyìí o mọ relé ìgbà náà ni wọ́n kó gbogbo àwọn ará community àwọn ará abúlé wọn ẹ dákun wọ́n kọ́kọ́ létí ẹ já lọ Àbújá ká lọ mọ́ rẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ ti mọ ohun tí ìjọba fẹ́ ẹ dákun ẹja ṣe ohun tí ìjọba fẹ́ ìjọba tí mo rẹ̀ ń sọ mo ń tẹnu mọ́ kì í ṣe ìjọba àpapọ̀ nìkan àti ìjọba ìpínlẹ̀ ẹ jẹ́ ṣe tí ó rọrùn fáwọn ọmọ yìí ẹ má jẹ́ kí nǹkan líìkì sọ́run àwọn òbí nìkan àti rí owó láti àti ṣe jẹun gan lásán ó dogun. ẹ má gbà pé owó skul nìkan kọ́ ni wọ́n san wọ́n ràwé o. bẹ́ẹ̀ ni wọ́n wọṣọ hóstẹ́ẹ̀lì wọ́n sì jẹun nígbà tí owó oúnjẹ for example owó oúnjẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ kan lè ná 200 ó lè ná 250 ṣùgbọ́n ní ìṣe ó ti ń di 600 bẹ́ẹ̀ ni yóò sì jẹ mẹ́ta ayé ìgbà kan là ń sọ pé ó wà ṣùgbọ́n ní ìsìn àwẹ̀ ti bá wẹ̀ lẹ̀ àwẹ̀ ti bá wẹ̀ lẹ̀ ti bá wẹ̀ lẹ̀ tó ẹ ṣeun gan ni ẹ̀yin aráalé mo lérò pé ẹ ti ń gbádùn ètò Ó ń Gbóná Fẹlifẹli pẹ̀lú
bàbá wa Eniola Olátúnjí. Tó bá dùn mọ́ yín ẹ sì dúró sí orí ètò, ẹ jẹ́ kí asáré dókè lọ ká lọ ṣẹ́ wáìnì mu, ẹ má yí kúrò ń bẹ̀, àdé tán. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì KAFTAN TV Yorùbá. Tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa, ètò ni ètò yín Ó ń gbóná fẹlifẹli. Ó ń gbóná yàjó yàjó. Ẹ ṣeun tí ẹ ṣe wà ní ìkàlẹ̀ tí ẹ sì ń gbọ́ wa kétékété ní wákàtí yìí. Tó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ó ti ṣí sílẹ̀ báyìí, tẹ́yìn náà ó láǹfààní láti pè wá wọlé tàbí tẹ́ bá fẹ́ fi èròǹgbà yín hàn lórí ọ̀rọ̀ tó ń lọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Nọ́mbà tẹ́ lè pè wá sí òun ló ń lọ lójú àmóhùnmáwòrán yín o. Ǹjẹ́ kẹ́ ẹ mọ́ wá gbàgbé wípé tí ẹ bá ṣe ń pè wá, ẹ fi orúkọ yín léde àti ibi tí ẹ ti ń pè wá. Ẹlẹ́ẹ̀kejì ni wípé kí ẹ takété sí ẹ̀rọ amóhùnmáwòrán yín tàbí kí ẹ yí sílẹ̀ pátápátá. Ẹlẹ́ẹ̀kẹta níbẹ̀ ni wípé kí ẹ má ṣe sọ̀rọ̀ àlùfàǹṣá sí ẹnikẹ́ni lórí ètò Ó ń gbóná fẹlifẹli. Bọ́n ṣe mọ lé mi náà ṣe mọ lé yín, ẹ̀yin ará lé ẹ má sọ̀rọ̀ àlùfàǹṣá sí ẹnikẹ́ni. Ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ alẹ́ kan sí àlejò wa, ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ ẹ̀sìnkú ìjókòó. Ó jàre. Ẹ jẹ́ kí a tún gbẹnu lé ìjọba àpapọ̀ tí wọ́n ti lọ kó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n tó 139 kúrò ní àhámọ́ wọn ní Libya, tó ti jẹ́ ohun tí ó ti ń ṣẹlẹ̀, tó sì jẹ́ wípé tán bá kó wọn dé wọn kì í ṣe ìtọ́jú wọn bó ti yẹ àbí bí ó ti tọ́. Ǹjẹ́ ẹ lérò pé bó ṣe yẹ kó ṣe máa lọ ní àbí kí ni ẹ rò pé yẹ kí ìjọba ṣe sí gan? Ṣòpó orí mi tí mo mí kanlẹ̀ bí tá ti bẹ̀rẹ̀ ni. Ṣé rí ọ̀rọ̀ yẹn ọmọ ní ò lè burú títí ká fífẹ́ kan pa ni. Púpọ̀ nínú àwọn tó ń lọ sílẹ̀ Libya àwọn tó ń gbọ̀nà ẹ̀bùrú lọ ni. Kì í ṣe àwọn tó sọ pé mo fi inú fẹ́ dọ̀ mo fẹ́ lọ sí ìlú báyìí lọ ṣe nǹkan inú agijù aṣálẹ̀ kì í ṣagijù inú aṣálẹ̀ tó ń pè ní desert làwọn ẹlòmíì ń gbà dé Libya tẹ̀ ń sọ yẹn. Àwọn kan dẹ̀ lè wá sọ pé ṣùgbọ́n àwọn tó ń lọ ṣègbè àwọn ará òkè ọya kì í ṣe ará òkè ọya nìkan, wọ́n mú àwọn obìnrin pàápàá jùlọ láti Ẹdó lọ fi ṣọmọ ọ̀dọ̀ lọ́hùn. Tí mo ṣe sọ pé àwọn ẹlòmíì pàápàá ìjọba àpapọ̀ wọ́n bínú sí wọn pé wọ́n dojú tì wá torí púpọ̀ nínú wọn ló ń dojú tì wá lọ́hùn. Ẹ gba ọ̀nà tó tọ́ lọ. Ẹ má dẹ̀ gbàgbé pé ministry kan wà tó ń pè ní kinní kan diaspora. Bẹ́ẹ̀ni colleague wa ló wà ń bẹ̀. Gbogbo ìgbà ló ń laago sí wọn létí. Ẹ má yọmọ ọ̀pá ńlẹ̀ o, ẹ má yapò kí ọmọ o, ẹ má gbé oògùn olóró o, ẹ má ṣe báyìí tí wọ́n bá fẹ́ lọ́hùn kẹ́ bá wọn fẹ́. Ṣùgbọ́n ní ìsìn tó jẹ́ pé nǹkan ò bára mu nílẹ̀ Libya, kíkó tí wọ́n kó wọn wá kìí ṣẹlẹ̀ kínní nì, tí iye mi bá sọjí dáadáa ẹlẹ́ẹ̀karùn-ún ni. Àmọ́ tá a bá ní ká tẹ̀síwájú ní ọ̀rọ̀ sísọ, àwọn tẹ́ ẹ fẹ́ kó wá láti ṣe kí ni? Wọ́n kàn máa fún wọn lówó táṣẹ́rẹ́ kan ni, wọ́n wàá dà wọ́n lẹ̀. Irú wọn yẹn náà ló tún padà di adigunjalè, àwọn ló ń padà di agbénipa. Torí tí wọ́n bá dé wọ́n á kọ́kọ́ kó wọn sí IDP. Ṣùgbọ́n tá à ń sọ ní ìsìn ni pé ṣé ẹ rí tí wọ́n bá ti dé ẹ kọ́ wọn níṣẹ́ ọwọ́. Ẹ jẹ́ kí wọ́n fi owó ìjọba kó fi kọ́ wọn níṣẹ́ bó tiẹ̀ ṣe oṣù 6 péré. Àṣàrí ń bí àwọn kan lọ ń kọ́ṣẹ́. Wọ́n lè kọ́ wọn ṣẹ́ lóṣù 6, wọ́n lè kọ́ wọn lọ́dún kan. So that tí wọ́n bá ti kúrò ní káàmpù àbí ibi tí wọ́n kó wọn jọ sí yẹn bí ọmọ Yàsín, ó bá kó ń bẹ̀ ó lè ní nǹkan kan tí òun náà ó fi ṣe. Ṣùgbọ́n nígbà tí nǹkan ò bá sí wọ́n wá nǹkan ṣe kan. Àmọ́ kí ló tó jẹ́ pé wọ́n fi máa ń kó wọn sínú àhámọ́ inú agolo wọn gan ni? Ṣé gbogbo wọn náà ni wọ́n máa ń rúfin wọn ni àbí kí ni ẹ rò pé ó máa ń fa? Ṣé ẹ rí, mo sọ kinní kan lẹ́ẹ̀kan, ọ̀rọ̀ tí ò dáa ni. Ọlọ́run má jẹ́ kó ọmọ ọwọ́ yọ ọmọ pòkì. Ṣùgbọ́n àwọn ọmọ tó ń yọ ọmọ aláǹda kì í ṣẹjú àwọn náà. Ohun tí wọ́n pè ní pressure of life ló ń bá wọn. Nígbà tó yẹ pé obìnrin kan la rí lórí social media tó yẹ pé ó ní ọ̀gá òun ó ti sọ òun dẹranko. Láàárọ̀ lọ́sàn-án lálẹ́ yóò ṣe kó nǹkan yá òun lára nù. Ọmọ tó bá dẹ̀ bí wọ́n á gbà kò ní rí. Ó dẹ̀ ti wà ní Libya for ẹni tí mo sọ fún ọdún 12.
ṣùgbọ́n nígbà tó wá ráyè nígbà yẹn ó bá àwọn nǹkan padà wá. I think it was in the first I think it was the first term of Buhari. Ló bá àwọn set tí ìjọba Buhari gbé wá ń gbà yẹn. Ṣùgbọ́n nígbà tó dé ojú títí ò lè jẹ́ kó padà lọ àárín àwọn èèyàn ẹ̀. Ó kàn lọ wáṣẹ́ kan ṣe ní Òkè Ọya ni. Ó ní mo ṣe ń sọ pé tí wọ́n bá ti kó wọn dé a dúpẹ́ lọ́wọ́ ìjọba pé wọ́n kó wọn wá. Torí àwọn ìlú kan wà tó yẹ pé nígbà tó gún ṣẹlẹ̀ aláti kọ́ ọmọ wa jáde. Ṣùgbọ́n àwọn tí wọ́n kó wá Libya àti àwọn bòmí ẹ fún nǹkan kan fún wọn ṣe. Owó tẹ́ bá fún wọn tí níná lówó owó ń pẹ́. Bẹ́ẹ̀ni ẹ dákun ẹ jẹ́ kí a gba ìpè yìí. Hello, ẹ kúrọ̀lẹ́ o. Ẹ kúrọ̀lẹ́ sà. Hello. Tọ́ mo ti rèbété. Tọ́ gẹ́gẹ́ bí ẹ ṣe ń sọ lọ kí lẹ rò pé ìjọba ń ṣe lọ́wọ́lọ́wọ́ lórí àwọn tí wọ́n kù tàbí ṣé gbogbo wọn náà ni ẹ ti sọ pé lẹ́ẹ̀kan ní àwọn márùn-ún ni wọ́n ti kó wọn wá o tí yèmí bá sọ o wọ́n sì kù lọ́hùn ṣùgbọ́n nǹkan tíjọba ń sọ pé kì í ṣe nígbà tí ì ṣe pé ogun tún wà ní Libya pé díẹ̀díẹ̀ lẹ́kùn jáwọ́ tó bá rí pé á dẹ́ tán pé díẹ̀díẹ̀ làwọn fẹ́ máa ṣe ti Libya ni mò ń sọ o ṣùgbọ́n níbi tí ogun wà kíá wọ́n ti ṣe bí wọ́n ṣe kó iye tí wọ́n bá lè kó wá wọ́n máa ń kó àwọn yẹn rush wọ́n á dẹ̀ fún àwọn yẹn wọ́n á ti fill form jọ ń bo ni àwọn ará ilé rẹ̀ wà wọ́n á fi wọ́n sọ̀kò ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé wọ́n ò fẹ́ padà sí ibi tí wọ́n ti wá torí kí ló fẹ́ sọ pé òun ṣe lọ́hùn so wọ́n á sì ṣe. lójú náà láti wá nǹkan ṣe fún àwọn tó ń sá lọ sí orílẹ̀-èdè mìíràn wọ̀nyí tán lọ ń wá àtijẹ àti kí lẹ rò pé ìjọba Nàìjíríà lè ṣe torí bọ́n ṣe lọ báyìí wọ́n tún ti wọ́ wọn padà kí lẹ rò pé ó yẹ kí ìjọba ṣe fún wa àtàtẹ̀ wà ń bí káwọn èèyàn bá tẹ̀ máa sá lọ sí òkè òkun kán máa fẹ̀mí wọn wé. ọ̀rọ̀ bí ọ̀rọ̀ Ìjẹ̀bú ní ìsunkúrun wọn lè ṣe kò sí nǹkan kan tó lè ṣe báyé ṣe rí ní ilẹ̀ Áfíríkà ilẹ̀ adúláwọ̀ wọn á jà pàṣá ni torí ẹlòmíì ojú kòkòrò wá pọ̀ ọ̀rẹ́ mi ọkùnrin Jọ̀núẹ́lì ó wà ní ìlú èbó Jọ̀núẹ́lì ò sì ràn lọ́wọ́ kèmí náà mọ̀ bọ̀. ẹ dákun ẹ jẹ́ kẹ́ yá tún gba ìpè yìí ẹ̀lú ẹ kúrọ̀lẹ́ o. ẹ̀lú ẹ kúrọ̀lẹ́ o ẹ ṣeun gan ni ẹ ṣeun gan ni orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. Táyọ̀ láti Ìkẹrẹ Èkìtì ló ń pè. tọ́ ẹ ṣeun ẹ tẹ̀wájú. mo kí dádì wa náà tó jẹ́ àlejò wa náà wọ́n pẹ̀lú ní sà. àmín. dádì ẹjọ́ sà máa ní nípa ọ̀rọ̀ ẹgbẹ́ ìjọba lẹ́ẹ̀kan yẹn ìrákòwò mi kẹ́ bá wa gba àwọn kẹ́ bá gba àwọn ìjọba alámọ̀ràn kẹ́ tó bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn olùkọ́nà jẹ́ fún gbọ́ nígbà táwọn aṣe kékeré ní báyìí níṣojú mi yìí mo ní ẹ tó ń ta pẹ́pẹ́ peanut nọ́ọ̀sì mọ́ọ̀sì ìnágbà nílùú wa tó lè jẹ́ nọ́ọ̀sì wẹ̀dí ìgbà àwọn nọ́ọ̀sì tó kàwé lẹ́gbọ́n kàwé kékeré gbà yẹn tó dẹ̀ rán ọmọ wọn tó lọ sí yunifásitì lọ kẹ́kọ̀ọ́ kíkà so is now one of their product now is MDC medical director ló bẹ́ẹ̀ sí àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́ civil servant ni wọ́n ilé ìlú ìtọ́lọ́kọ́ yunifásitì wọn kẹ́kọ̀ọ́ dókítà wọ́n ní sèrèsà tábà fojú wo dáadáa tí ó bá jẹ́ ọmọ dókítọ̀ náà tó jẹ́ dókítọ̀ as a professional doctor tàbí tó jẹ́ àwọn ọmọ olóṣèlú at least commissioner even chairman tó lè withstand tàbí tó jẹ́ chairman tó ń kó orí ìrìnà ọmọ lọ ní sílé ìwé ní sèkóló kẹ́kọ̀ọ́ dókítà àti irú ọmọ tí wọ́n sábà ní sèkóló tó sọ́nà ṣe dókítọ̀ ní school ó nira bẹ́ẹ̀ ayé kan tàdé wa ń gbà yẹn ní káwọn civil servant tó rán ọmọ tó ń ṣe dókítọ̀ ó ṣe wá jẹ́ nísìsiyìí tó bí kọ́mọ civil servant kò lè rán ọmọ ẹ̀ kó lọ ṣe pé òun fẹ́ lọ ṣe dókítọ̀ ẹjọ́ sábà gbà wọn lámọ̀ràn bóyá náà jẹ́ kọ́lé ìdíkọ́lọ̀ lè jẹ́ kó ń gbọ́ àbí aṣáwo àwọn bó ṣe lọ ní burkina faso so ẹ̀mí àmọ́ náà ní kí n dá sísà aláwa pẹ̀lú yín. àmín ẹ ṣeun gan ni mo lérò pé ẹ gbọ́ àmọ̀ràn tí. mo gbọ́ ọ̀rẹ́ wa mo gbọ́ láti Ìkẹrẹ Èkìtì mo gbọ́ ní tó wí sórí mo sọ kinní kan lẹ́ẹ̀kan mo dárúkọ medicine tó dárúkọ yẹn mo dẹ̀ sọ iye tí wọ́n san ní ìsìn mi ìfẹ́ dárúkọ institutions 10 million naira lọ́dún kan kì í ṣe kéré mi owó ṣé ẹ rántí pé mo sọ bẹ́ẹ̀ ìta kàn bẹ ìjọba fún ìjọba Jagaban nígbà tó jẹ́ gómìnà lẹ́kọ̀ọ́ education rọrùn
bẹ́ẹ̀ ṣe ń gbà yẹn tí àwọn aráàlú fi fẹ́ yín dénú wọ́n fẹ́ yín kára kò ní sú yín kò ní rẹ̀yìn ẹ bá wa ṣe ń jọba àpapọ̀ wọ́n bá wa ṣe ó ṣeé ṣe tó jẹ́ pé wọ́n á wá bí wọ́n ṣe máa reduce ẹ̀ ṣùgbọ́n ohun tí yóò yẹ kí ọ̀rẹ́ wa tó sọ̀rọ̀ yìí mọ̀ ni pé ṣe rí àwọn eégún ẹlẹ́sẹ̀ bẹ́ẹ̀ eégún ẹlẹ́sẹ̀ bẹ́ẹ̀ lẹ́ni tó ń bèrè eré wa jẹ́ ògidì Yorùbá kan tá à ń sọ nílé Ìbàdàn nu Ọlọ́run má jẹ́ ká régún ẹlẹ́sẹ̀ bẹ́ẹ̀ tí ó bèrè wa jẹ́ gbogbo ohun tó dáa ní mèremère tí Jagaban lòun ó ṣe ẹni tó bá ní kó má ṣe ìṣe rẹ̀ ni ò ní ṣojú ẹ̀ bí náà bá wá ń jókòó nílé jáde ẹ̀rù òkè ni ó wò mọ́lẹ̀ torí gbogbo wa ìnira ti ń pọ̀ jù fún wa kì í ṣe dókítà nìkan gbogbo courses yẹn ló ti gbówó lórí. tó ẹ jẹ́ kí a tún gba ìpè yìí ẹ̀lú ẹ kúrọ̀lẹ́ o. Hello. Hello. Ẹ kúrọ̀lẹ́ sà. Yes, this is Alàgbà Àjàyí láti Ṣakí. Tó ẹ ṣeun gan ni ẹ tẹ̀wájú. Lórí ọ̀rọ̀ tó ń lọ yan lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè wa. Bẹ́ẹ̀ni. Mo rọ̀ wá tí ìjọba àpapọ̀ bá lè pèsè iṣẹ́ bíi entrepreneurship. Ó máa ràn ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ tó yẹ pé ohun tí wọ́n ń travel lọ láti lọ sí lọ́hùn-ún ó máa gbé ṣe ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Tó. Eléyìí máa ràn wá lọ́wọ́. Kò ní sí issue of human trafficking ó máa reduce. Ẹja ohun tó ṣẹlẹ̀ ní Lebanon ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé òwò ẹrú òwò nàbì ló fi wọ́n ṣe lọ́hùn. Eléyìí máa reduce gbogbo okun àti ìmọ̀ tí wọ́n ní wọ́n lè lò lórílẹ̀‐èdè yìí ó máa jẹ́ kí ọrọ̀ ajé wa kó rúgọ́gọ́ sí Ọlọ́run ràn wá lọ́wọ́ o. Àmín àmín. Ẹ pé tiwa. Ẹ ṣeun gan ni. sórí ọ̀rẹ́ wa má jẹ́ bókù lọ lé olóró sórí entrepreneurship yẹn n tó dáa ni ṣùgbọ́n àwọn ọmọ wa ìwò yìí ojú ń kan wọn fẹ́ sáré lówó ni òun ni wọ́n ṣe ń ṣe yàwúyàwú nǹkan àwọn kan ṣe yàwúyàwú àwọn kan ṣe cultism ní gàbádáyà ni. tí ó sì mú owó wọlé. tó sórí tá a bá wá ṣe entrepreneurship yìí bó ṣe ń sọ àwọn tó bá ní sùúrù ẹ ṣáà rí pé bí alágbẹ̀dẹ mo ṣe ń lu irin mi lójú kan mo ń sọ̀rọ̀ sùúrù àwọn tó bá ní sùúrù tí wọ́n kọ́ṣẹ́ ẹ̀ wọ́n á lè jókòó sídìí iṣẹ́ wọn wọ́n á dá lára wọn wọ́n á níyàwó ńbẹ̀ wọ́n á dẹ̀ bímọ ńbẹ̀ wọ́n kọ́lé wọ́n ra mọ́tò wọ́n sì jẹ́ èèyàn ńbẹ̀ tó bá fojú síṣẹ́ ṣùgbọ́n àwọn ọ̀dọ́ wa nísìn. àmọ́ àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọ́n ti gbé ọ̀rọ̀ entrepreneurship yẹn àkọ́ṣẹ́ wọ́n ti gbé kalẹ̀ tó jẹ́ wípé wọ́n fi owó tì tó bá ti parí ẹ̀ wọ́n tún fi àwọn irinṣẹ́ sílẹ̀ fún wọn àmọ́ tó jẹ́ wípé àwọn kan bẹ́ẹ̀ ṣe sọ pé àwọn mímọ̀ orúkọ tẹ́ lò fún wọn tẹ́ ní àwọn ló máa ń tí ò kì í jẹ́ kí iṣẹ́ tí ìjọba ṣe kí ó jáde àwọn eégún ẹlẹ́sẹ̀ bẹ̀m̀bẹ̀ kí wàá ní ìjọba wa lè ṣe láti bẹ́ àwọn eléégún ẹlẹ́sẹ̀ bẹ̀m̀bẹ̀ lẹ́sẹ̀ kí àwọn ohun amáyédẹrùn wọ̀nyí àwọn entrepreneurship kó lè kárí kó lè jẹ́ wípé a ò ní nílò láti máa káwọn ọmọ orílẹ̀-èdè kan máa sá lọ sí orílẹ̀-èdè mìíràn. nípìnlẹ̀ Kaduna nígbà tí gómìnà wọn tó kù ń bẹ̀ ní ìsìn El-Rufai tó kọ́kọ́ débẹ̀ ó ṣe entrepreneurship ó wá kọ́ àwọn kan bí wọ́n ṣe máa ṣe iṣẹ́ tá à ń pè ní tailor àbí fashion design ṣùgbọ́n àwọn kan lọ ta machine owó ti dé wọ́n kọ́ iṣẹ́ yẹn o wọ́n kọ́ ó dẹ̀ kó irinṣẹ́ lé wọn lọ́wọ́ sẹ́wọ̀n pé nǹkan tíjọba tún ṣe tún dáa kì í ṣe pé wọ́n kọ́ yín níṣẹ́ nìkan wọ́n á tún ní iye ìgbà díẹ̀ wọ́n máa ṣọ́ yín pé tẹ́ ń pè mọ́nítọ̀ pé ń bo ló báṣẹ́ èdè irú bo láti lè ràn ẹ́ lọ́wọ́ sí ṣùgbọ́n wọ́n wá lọ wò wọ́n bí wọ́n ti kárí iṣẹ́ àkàyéfì nìyí kí ló wá fẹ́ máa ṣe ṣe mímú láwọn òbí tó láwọn obìnrin ló ṣe ọkọ tó bá máa fẹ́ wá sanwó wa ṣe àwa kàn fẹ́ mi lásán á fún mi lóúnjẹ tí yóò jẹ́ kí wọ́n gan-an kó o níláárí tó ní máa dúró dọkọ pé ra kọ́mkọ́yàn ra pátá mi ọmọ rẹ ò tí ì jẹ́ kinní kan. mara magi mara yọ. gbàtọ́kọ̀ ò tí ì dé kò tí ì fún mi lówó oúnjẹ àní jẹun lé kí ló dé tí wọ́n ń ta irinṣẹ́ ṣé rí gbogbo wa ní kinní ìbáwí ìjọba kan ni mo dárúkọ ẹ̀ mo kàn fẹ́ dárúkọ ẹyẹ kan ni mo lè máa fún yín lóríṣiríṣi àwọn kan tún wà tó jẹ́ pé aládàáni ni wọ́n pè wọ́n ní NGO wọ́n ṣe the same thing wá fún wọn ṣùgbọ́n wá kàn wọ́n ni mo dẹ̀ mọ àwọn ẹlòmíì pàápàá I remember very well gẹ́gẹ́ bí oníròyìn wípé the former vice
president wọ́n ṣe àwọn ètò kan ní Èkó tó yẹ pé àwọn nǹkan tí wọ́n ń lò láti fi fashion designing ní láti import wọn wọ́n manufacture wọn lẹ́kọ̀ọ́ àwọn ọ̀dọ́ tó wà lẹ́kọ̀ọ́ àwọn ọmọ ọ̀rá àṣà yẹn ni wọ́n kó jọ tí wọ́n dẹ̀ jẹ́ kí wọ́n máa ṣe àwọn èèyàn kò lè ṣe bíi tiwọn ni àwọn kan ti ra mọ́tò ńbẹ ìjọ mélòó náà la ń sọ yìí ṣùgbọ́n àwọn ọ̀dọ́ wa wọn ò ní sùúrù ni. tó ẹ ṣeun gan ni ẹ jẹ́ kí a mẹ́nubà iṣẹ́ akọ̀ròyìn gẹ́gẹ́ bí ẹ sọ pé akọ̀ròyìn ní bẹ́ẹ̀ ṣe sọ nísìnyí tó kí ni ẹ lè sọ nípa àwọn iléeṣẹ́ akọ̀ròyìn tó jẹ́ wípé ìwọ̀nba díẹ̀ ni wọ́n máa ń san fún àwọn òṣìṣẹ́ wọn tó dẹ̀ jẹ́ wípé àwọn èèyàn níta wọn máa ń wọ̀ pé gbẹ̀mù owó ńlá ni wọ́n kó sí wọn lápò. mo sọ fẹ́nìkan wípé nígbà tí èmi bẹ̀rẹ̀ iṣẹ́ ní 1979 96 naira lówó oṣù mi ṣùgbọ́n 96 naira yẹn náírà mẹ́ta ni mò ń san lówó ilé lóṣù kan ṣe rí owó kì í ṣe àwọn oníròyìn nìkan ṣùgbọ́n àwọn iléeṣẹ́ kan wà mí ìfẹ́ dárúkọ mo fi tìròyìn ṣe àpèjúwe wọn ni. àwọn iṣẹ́ oníròyìn ni mò ń sọ mi ìdẹ̀fẹ́ dárúkọ wọn ò ní oṣù mẹ́fà wọn ò ní sanwó iṣẹ́ owó oṣù wọn ò ní sanwó oṣù fún àwọn mo ní kan tó jẹ́ wípé ìlú sọ bí mi mo sọ̀rọ̀ òdì sọ́yìn tó ní ilé iṣẹ́ yẹn àgùdà mi ò jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì mi ò sí lábẹ́ wọn ṣùgbọ́n báwo ló ṣe máa gba àwọn èèyàn síbi iṣẹ́ tó níyàwó tó lọ́mọ tó wà ní sanwó oṣù fún mo rò pé ó ti fẹ́ tó oṣù mẹ́jọ tí wọ́n sanwó ìkan nínú àwọn òṣìṣẹ́ ìyàwó kọ lẹ́tà ńgbà tọ́kọ ẹ̀ sick tó wà lọ́sítù pé wọ́n jọ no ìyẹn tiẹ̀ ṣe oṣù mẹ́jọ ọdún méjì ó lé wọn ò sanwó ó wá kọ lẹ́tà sí ẹni tó ní iléeṣẹ́ pé kó dákun kó ràn wọ́n lọ́wọ́ lẹ́nu ibi tó ń lọ yẹn náà ni ẹni yẹn kú sí ó dá ó ti kú nísìn ó bímọ kalẹ̀ o àwọn ọmọ ó lọ sùkúù wọn ó lọ rèé ka sùkúù kò sí ní tó jọ ọkùnrin yẹn ní gbà tó ń bá tó lówó lòun máa tó lówó ṣé ẹ pé owó ń gbà tó ń ṣiṣẹ́ tí kìíní yóò bá tó ẹ ti ilé iṣẹ́ kẹsọ́ di ilé epo ẹ sì mọ̀ pé tí èèyàn bá bínú ó lè fà á kékọ́rí torí mo sọ̀rọ̀ òdì sẹ́ni yẹn pé ṣó dáa bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tó ní ilé iṣẹ́ mi nítorí pé wọ́n ti lẹ́sẹ̀ nínú ìjọba wọn ò bìkítà fáwọn tó ń bá wọn ṣiṣẹ́ wọ́n kàn ń lò wọ́n bí omi òjò ni pé tó bá ti fẹ́ lọ àwa kan dẹ̀ ní nǹkan tó ṣe ń pè wá ní aṣẹ́wó nìyẹn ṣe é pé gbogbo àwọn oníròyìn aṣẹ́wó ni wọ́n ń pè wá bá ti ṣiṣẹ́ ní ilé iṣẹ́ tibí àwọn kan ti rí pé ọmọbìnrin dà já lọ rí pé èló lòún gbà lóṣù já sọ di méjì ẹni tó ti jẹ́ ẹ̀mí ilé iṣẹ́ kan ẹ wá mú lọ á discourage ẹni tó ní ilé iṣẹ́ yìí àwọn nǹkan kan wà tó yẹ kí NUJ tó ń bójútó àwọn journalists wọ́n tún pè àwọn kan ní Nigerian Guild of Editors àwọn tó tún jẹ́ a tún ní àwọn veteran journalists àwọn nǹkan tó yẹ kó jókòó kó fi kùn lukùn wọ́n ní bó la ṣe sọ̀rọ̀ bí èbó kan wà tá a máa ń lò wọ́n ṣe yẹn náà sports wọ́n ní poaching torí o ti rí ó ṣẹlẹ̀ sí mi náà mo wà nílé iṣẹ́ kan mi ní dárúkọ ilé iṣẹ́ náà ṣùgbọ́n nígbà tí Buhari máa dá ilé iṣẹ́ wa tó dá dúró mo sáré lọ síbi kan so a máa ń rìn káàkiri ó yẹ ká wá bá a ṣe lè ṣe kò dùn mọ́ mi nínú pé ká gbàyàn síbi oṣù mẹ́fà ọdún kan ò ní sanwó oṣù kò dáa. kódà ìjọba àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan gan wọ́n jẹ wọ́n lówó tó dẹ̀ jẹ́ wípé òṣìṣẹ́ wọn kì í ṣe oníròyìn nìkan. bẹ́ẹ̀ni àwọn òṣìṣẹ́ ìjọba tó ẹ̀yin aráalé mo lérò wípé ẹ ti gbádùn Ó ń Gbóná Fẹlifẹli fún ti ìrọ̀lẹ́ òní yìí pẹ̀lú àlejò wa Eniola Olátúnjí tó ẹ ti rí bí ibi tí orílẹ̀-èdè wa tó dé dúró lọ́wọ́lọ́wọ́ báyìí a lérò wípé yóò tún dára sí yóò dára sí ní Àbújá yóò dára sí ní ìpínlẹ̀ ibi tí ẹ ti ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí ká ní sùúrù kí ẹ̀yin náà kí ẹ sì máa gbàdúrà Ọlọ́run yóò bá wa dá sí ọ̀rọ̀ Nàìjíríà tí ó sì lójútùú tí Ọlọ́run yóò sì mú agúnlẹ̀ ní èbúté ayọ̀ ẹ jẹ́ kí àlejò wa fún tòní kí wọ́n dágbére fẹ́yìn ara lé kí a tó kúrò lórí ètò. tó èmi ọ̀rọ̀ yín bàbá jẹ́jẹ́ dúdú tó ga fíofío bí ilé àgbọn kòkó ńbàdàn tí wọ́n ń dápè ní bàbá fíofío mo fẹ́ mọ ọ̀rẹ́ lé mi ni kí n má bàa jẹ́ ẹ̀kọ́ tó léegun kí n má bàa jẹ́ ẹ̀kọ́ tó léegun ní o
torí tí n bá relé obìnrin mi ó béèrè lọ́wọ́ mi pé ṣé o sùn ta ni. bẹ́ẹ̀ ni. bye bye o a mọ̀ ríra after later. àbí ẹ ṣeun gan ni ẹ̀yin alẹ́ ẹ ti mọ̀ wípé ètò Ó ń Gbóná Fẹlifẹli ni a máa ń ṣe ní gbogbo ọjọ́ ìṣẹ́gun àti ọjọ́bọ̀ ní dédé agogo 4 sí agogo 5 tó ètò Ó ń Gbóná Fẹlifẹli ó tún lọ fún ti òní yìí tó bá dùn mọ́ yín ẹ jẹ́ kí a tún ṣe bẹ́ẹ̀ ní ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí èmi ni tiyín ní tòótọ́ Prevail Kolade ó dàbọ̀. ó dàbẹ̀ ni pé nǹkan tí wọ́n fẹ́ ṣe. lẹ́kì tó ṣẹlẹ̀ yẹn wọ́n ní oúnjẹ pẹ́ẹ́nì. lára wọn ni obìnrin kan tí wọ́n pè ní Aisha Yusufu. Aisha Yusufu wọn lè jáde ní báyàtì ọ̀kan kó bọ̀kan kó ammunition kó gbọ̀ngàn. kò sí ẹnikẹ́ni tí ó wọ aṣọ sójà. tó bá ti bí òfin fẹ́ kọbi ara sí ọmọ. Ìdásórí ètò Ó ń Gbóná Fẹlifẹli lórí KAFTAN TV. ó dàbẹ̀ ni pé